ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ̀nyí ará. Olakunle Fasugba ló kọ mi. Ìwé Ogboju-Ode nínú igbó Irunmole ló kàn tá a fẹ́ kà báyìí. Láti ọwọ́ D.O. Fagunwa, ọ̀gá iléèwé St. Andrews Infant School Ọ̀yọ́ ló kọ bàbá D.O. Fagunwa. Iṣẹ́ ńlá ni bàbá ṣe. Ìwé ọ̀hún kíkà bẹ̀rẹ̀ báyìí. Àkàrà oògùn àti àwọn òbí rẹ̀ ló ń sọ̀rọ̀ níbí. Àkàrà oògùn àti àwọn òbí rẹ̀. Ẹ̀yin ọ̀rẹ́ mi, bí òwe là á lu ìlù àgídìgbò, ọlọ́gbọ́n ní í jó, ọ̀mọ̀ràn ní sí í mọ̀. Ìtàn wọn sọ yìí, ìlù ògídìgbò ni. Èmi ni ẹni tí yóò lu ìlù náà. Ẹ̀yin ni ọlọ́gbọ́n tí yóò jó o, ẹ̀yin sì ni ọ̀mọ̀ràn tí yóò mọ̀ pẹ̀lú. Àwọn àgbà máa pa òwe kan, ẹ ò bí mi bí wọ́n ti ń pa ǹdan. Wọ́n ní bí eégún ẹni bá jóore, orí ayé atọ́kùn ni. Tó ṣe bí òwe o, wọn ò fẹ́ kí ẹ jó ìlù mi bí ìgbà tí yànmùyànmú bá ń jó ìbẹ̀m̀bẹ́ tí ń ta ẹsẹ̀ wàìwàì tí ẹsẹ̀ rẹ̀ kò sì bá ìlù dọ́gba. Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀, kí ẹ jó ìlù náà dáadáa, kí ẹ jó tayọ̀tayọ̀, kí ẹ jó tẹ̀ríntẹ̀rín, tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn yóò fi máa fi owó lẹ̀ yín lórí, tí wọn ó máa ju aṣọ sí yín lójú ijó, tí àwọn ọkùnrin yóò máa dọ̀bálẹ̀, tí àwọn obìnrin yóò sì máa kúnlẹ̀ níwájú yín nígbà tí ijó yín bá ń dùn ún mọ́ wọn. Ṣùgbọ́n bí ẹ bá sì ń fẹ́ kí ijó yín dára, ohun méjì ni ẹ ó ní láti ṣe o. Ìkíní ni pé nígbà tí ẹnìkan bá ń sọ̀rọ̀ nínú ìtàn yìí, ẹ ó fi ara yín sí ipò olúwa rẹ̀. Ẹ ó máa sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀yin gan-an ni. Bí ẹnìkan bá sì ń dẹ ẹnìkejì lóhùn, ẹ ó ka ìtàn náà bí ẹni pé ẹ̀yin ni ẹ jókòó tí ẹnìkan ń bá yín sọ̀rọ̀ tí ẹ sì ń fún olúwa rẹ̀ ní èsì tí ó yẹ. Gẹ́gẹ́ bí ọ̀mọ̀ràn pẹ̀lú. Èyí tí í ṣe èkejì tí ẹ ó ṣe, ẹ ó máa tìkára yín fa àwọn ọgbọ́n yọ bí ẹ bá ti ń ka ìtàn yìí lọ. N ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ ní ìbẹ̀rẹ̀ yìí kí n má bàa dàbí onísọkúsọ àti bí ẹni tí a fi ojú ọ̀nà sílẹ̀ tí ń bá inú igbó kiri. Wọ́n ó gbé ìlù mi nísinsìnyí, wọ́n sì máa lù ú. Mo sì fẹ́ kí ẹ̀yin náà tún agbádá yín ṣe, kí ẹ ju apá rẹ̀ lé èjìká yín, kí ẹ múra sílẹ̀ fún ijó. Èmi lè jó, ìwọ lè lù, kòkòrò méjì ló pàdé. Òwe àgbà ni o. Ìtàn bẹ̀rẹ̀ báyìí. Ní òwúrọ̀ ọjọ́ dáradára kan báyìí ni, ojú ọjọ́ mọ́ kedere, ìkùukù sì lọ sí ilé rẹ̀. Àwọn ẹranko ìgbẹ́, àwọn ẹranko ilé ń jẹ àmúwá Ọlọ́run, àwọn ẹyẹ sì ń yin ẹlẹ́dàá wọn. Atẹ́gùn àlàáfíà ń fẹ́ lu àwọn ewéko ìgbẹ́, gbogbo wọn dúdú mìrìnmìrìn. Oòrùn yọ ní ìlà oòrùn nínú ọlá tí Ọlọ́run fún un. Ó tẹ ìmọ́lẹ̀ sínú ayé, àwọn ọmọ ènìyàn sì bẹ̀rẹ̀ ìrìnkèrindò wọn. Èmi pẹ̀lú jókòó lé orí àga mi, mo fẹ̀yìntì gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Mo ń gbádùn ara mi. Kò pẹ́ púpọ̀ tí mo jókòó yìí ni mo rí tí ọkùnrin arúgbó kan wọlé tọ̀ mí wá. Ó kí mi, èmi náà sì kí i. Níwọ̀n bí mo sì ti wòye pé òun fẹ́ jókòó, mo gbé àga fún un. Mo kọ ojú àga tirẹ̀ sí tèmi.
lẹ́yìn ìgbà tí àwa méjèèjì jókòó tán ó bẹ̀rẹ̀ sí í ṣe àwàdà a sì ń rẹ́rìn-ín bí ẹni pé a tilẹ̀ ti mọ ara wa rí ni. ṣùgbọ́n kò pẹ́ púpọ̀ tí à ń ṣe èyí náà ni mo kíyèsí tí ọkùnrin náà mí ìmí ẹ̀dọ̀ kanlẹ̀ bí ẹni pé ó ń ronú ohun ńlá kan. bí mo sì ti ń pète àti béèrè ìdí rẹ̀ tó fi ṣe bẹ́ẹ̀ òun pàápàá bẹ̀rẹ̀ sí í sọ ọ̀rọ̀ ó wí báyìí pé mú ohun ìkọ̀wé rẹ bẹ̀rẹ̀ sí í kọ ìtàn tí èmi ó sọ wọ̀nyí sílẹ̀ má ṣe fi sílẹ̀ di ọjọ́ mìíràn kí àǹfààní rẹ̀ kí ó má bàa rí kọjá. èmi pàápàá kì bá ti wà lónìí bí kò ṣe mò ń ronú ẹ̀yìn ọ̀la nítorí ẹ̀rù ń bà mí kí n má bàa lọ kú ní àìròtẹ́lẹ̀ kí ìtàn náà sì kú pẹ̀lú mi. ṣùgbọ́n mo bá ọ sọ fún ọ lónìí tí ìwọ bá sì kọ ọ́ sílẹ̀ dáradára bí ọjọ́ mi bá tilẹ̀ pé tí mo kú àwọn ọmọ aráyé kò ní gbàgbé mi. lẹ́yìn tí ó sọ báyìí tán mo yára sáré lọ sí ibi tí àwọn ohun ìkọ̀wé mi wà mo kó wọn wá sí orí tábìlì mi nígbà tí mo sì sún àga mi mọ́ tábìlì tán tí mo jókòó dáadáa mo wí fún ọkùnrin náà pé mo ṣe tán kí ó máa bá ọ̀rọ̀ rẹ̀ lọ. ó sì bẹ̀rẹ̀ sí í sọ ìtàn ara rẹ̀ ó wí báyìí pé níhìn náà láti máa tẹ̀síwájú nínú ètò wa tó ń bọ̀. ìkànnì Yorùbá Gidi tẹlifíṣàn lẹ ti ń láǹfààní láti máa jẹ̀gbáládùn ètò yìí. akagbádùn ni Ogboju-Ode nínú igbó Irunmole ni o látọwọ́ bàbá wa D.O. Fágúnwà. ẹ jẹ́ kí àwo yín gbé àwo wa nígbọ̀nwọ́ nípa líláìkì fídíò wa ẹ ṣíà ẹ̀. ẹ rí i dájú pé ẹ subscribe sí ìkànnì Yorùbá Gidi TV. Olakunle Fasugba ló kà á. Wẹ̀ṣẹ́bà ló kọrin. Kọ́lá Aláwọ̀dé lọ́wọ́ bọ́tìnì. ẹ ṣeun. ẹ ó bá wa pàdé nínú ètò wa tó ń bọ̀. a ó tẹ̀síwájú nínú kíka ìwé ìtàn náà.